fi sọ fún sultan of Sokoto ní last year àtàwọn christianization Nàìjíríà kí sultan kó tó kó pé àwọn Saudi kó gbogbo wọn pé kó gbé Quran kalẹ̀ fún Nàìjíríà kó fi ṣàdúrà kó sẹ́tù káwọn christianization kan pa àwọn tó wà ẹsẹ̀ kan gbé bíbélì wọn kalẹ̀ kó ṣàdúrà bóyá wọn rí changes wọn lè delete àwọn ẹ̀mí kùnkùn Ọlọ́run sọ pé òun ò yọ̀dá ó láwọn tó ń yọ̀dá ilé ayé fún òun ò yọ̀dá ilé ayé fún mùsùlùmí òun ò yọ̀dá ilé fún ìgbàgbọ́ ọ̀run lòun yọ̀dá fún wọn so wọ́n lè mọ ẹni tó lágbára jù àwọn ẹlẹ́mìí kùnkùn ló dá Nàìjíríà rú àwọn ló fìyà jẹ ìpínlẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn tó tẹ́ni mọ́ṣáláṣí tó ìyà ń jẹ yín bẹ́ẹ̀ ṣe ní resources tó ìyà ń ṣe kíni oúnjẹ yín pẹ̀lú ẹ̀ so kò sí ààwẹ̀ tó ń gbà bẹ́ẹ̀ pé wọ́n lọ jẹun lásán ni Ọlọ́run ní kò ní ìtẹ́wọ́gbà àti ti mùsùlùmí àti kristẹni so àdúrà kan ló máa yẹn ní wẹ́rẹ́ ó ní kò sí ìtẹ́wọ́gbà kan bẹ́ẹ̀ torí mùsùlùmí kristẹni owó náà lé Ọlọ́run ti sọ náà sùn lórílẹ̀‐èdè yìí kò sẹ́ni tó ń sọ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí o owó láti rọ́mọ kékeré tó wà nílé owó la ṣe kíni owó ló ń sìn wọn sìn Ọlọ́run wọn sìn Ọlọ́run wọn sìn lórílẹ̀‐èdè mùsùlùmí ni o kírísítẹ́nì ni o àwọn sẹ́ni tó sìn Ọlọ́run owó la ṣe kíni là ń sìn so kò sí àdúrà abẹ́yẹ ń gbà ẹ̀fí bí ń para yín ni àwọn tó ti súnmọ́ mi mo ti sọ fún wọn kọ́ owó oúnjẹ tó dáa wọ́n máa jẹ kọjá àwọn àlàkọjá rẹ sí wọ́n jó dáadáa kọ́ má fara wọn jìyà kò sí changes kan ẹ̀rí nígbà tí Christian bá parí àwẹ̀ tán ẹ̀rí nǹkan tó tún máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mùsùlùmí ti parí tẹ̀ Christian ló wà lẹ́nu ẹ̀ ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀rí pé kò ní sí changes kan kò ní sí ìyípadà kan kò ní sí o bọ́lọ́run ṣe sọ Ọlọ́run ò yípadà Ọlọ́run ti sọ